ẹ̀dọ̀kí ìròyìn lórí Bembeyeke TV. Àwọn oníròyìn méjì dèrò ẹ̀wọ̀n wọ́n kọ̀kọkúkọ níròyìn. Ìròyìn fi yé ni wípé àwọn oníròyìn méjì kan ni wọ́n ti dájọ́ oṣù mẹ́ta fún látàrí bí wọ́n ṣe gbéròyìn èké. Ilé-ẹjọ́ májísírèètì kan tó fìdí kalẹ̀ sílùú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara ló gbé ìdájọ́ náà kalẹ̀ lórí àwọn oníròyìn méjì tó ń kọ̀ròyìn fún ojú òpó ayélujára kan. Orúkọ wọn ni Gidado Shuaib àti Olúfẹ́mi Alfred. Ẹ̀wọ̀n oṣù mẹ́ta ni wọ́n gbé lé wọn lọ́rùn látàrí bí wọ́n ṣe ní wọ́n kọ̀ròyìn èké tako iléeṣẹ́ kan eléyìí tí wọ́n ń pè ní Agro-Allied Company ní ìpínlẹ̀ Kwara. Gidado Shuaib àti Olúfẹ́mi Alfred ó ní wọ́n ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ kan, àmọ́ tíròyìn ṣàlàyé pé wọ́n lẹ̀dí àpò pọ̀ kan tí ò tọ́ tó sì ṣàfihàn wọn gẹ́gẹ́ bí ọ̀daràn tó ń bani lórúkọ jẹ́ níwájú ilé-ẹjọ́. Ìròyìn ṣàlàyé pé wọ́n gbé wọn lọ ilé-ẹjọ́ láti nǹkan bíi oṣù kọkànlá ọdún 2019 tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí gbẹ́jọ́ náà látàrí ìwé kan tí wọ́n ní wọ́n kọ níròyìn tí wọ́n sì pè é nínú iléeṣẹ́ kan ní Kwara àwọn èèyàn ń mu egbòogi olóró láì sí òfin tó dè wọ́n. Èyí gan ló ti dá wàhálà sílẹ̀ tó sì ti ń mú kí iléeṣẹ́ náà kí wọ́n pàdánù ọ̀pọ̀ owó tó ń ti àwọn iléeṣẹ́ tó fẹ́ yá wọn lówó bí wọ́n ṣe kọ̀ láti ṣe èyí. Ìwé ẹ̀sùn tí wọ́n kọ tako wọn ló jáde tí wọ́n sì ṣàlàyé pé wọ́n ń ṣàfihàn ọ̀rọ̀ ilé-iṣẹ́ náà tó wà ní òpópónà Àjàṣẹ́-Èpò ní abúlé Amberi ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara. Adájọ́ ilé-ẹjọ́ ọ̀hún ló ti sọ wípé kí wọ́n sì lọ sanwó tanranná kí wọ́n sì tún wà ní ilé-ẹjọ́ lẹ́yìn náà kó tó di pé wọ́n dájọ́ ẹ̀wọ̀n oṣù mẹ́ta fún wọn. Ìròyìn ṣàlàyé ẹ̀ síwájú. Ilé-ẹjọ́ náà ló gbọ́ ẹjọ́ ọ̀hún ní ìbámu pẹ̀lú ìlànà tí wọ́n ní wọ́n là kalẹ̀. Bákan náà, iléeṣẹ́ náà ṣàlàyé owó tí wọ́n ti pàdánù. Ó láwọn pàdánù bíi mílíọ̀nù $10 kan. Bákan náà làwọn tó pàdánù owó míì tó jẹ́ $250,000, owó tó ń lọ síbi $100 àtàwọn ohun míì táwọn ò lè kà tán. Ìgbẹ́jọ́ ọ̀hún pẹ̀lú bí agbẹjọ́rò àwọn oníròyìn náà ṣe gbìyànjú tó pàbó lọ̀rọ̀ já sí àfìgbà tí adájọ́ ilé-ẹjọ́ tó ní kí wọ́n sì lọ́ọ́ faṣọ péńpé roko ọba pẹ̀lú oṣù mẹ́ta kéyìí sì jẹ́ ẹ̀kọ́ fún àwọn míì. Ìwé ìròyìn ojú òpó ayélujára Valley View ló gbé jáde bẹ́ẹ̀. Olúwatóbilọ́ba Fásùgbà ló kàròyìn fún Bembeyeke TV. Ẹ subscribe, ẹ tẹ notification bell, ẹ sì tún share ẹ̀ fáwọn ẹlòmíì.